Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ sí ń wò wá. This is TG Naija TV. Don't forget to subscribe, like and share. Àbọ̀lọ́rẹ́ ti jáde o láti advice àwọn ọmọ ẹgbẹ́ national. Wọ́n ní pé ẹ má rò pé bóyá bó ṣe ń dùn lẹ́nu náà ṣe máa bọ̀ sí láyé pé olú ọmọ wọ́n pè ní àpàní àpàní àwọn orí tó ti ṣe síta òun náà ló ń gbà báyìí o. Ìgbà tẹ́ bá ní àpàní ó ṣoore fáwọn kan, àwọn kan mọ̀ ọ́ lóore, bẹ́ẹ̀ làwọn kan ò mọ̀ ọ́ lóore. Dẹ̀nà àwọn tó tún rò pé iṣẹ́ national làwọn máa ṣe títí ayérayé, ó níwọ̀n bá àgbà díẹ̀ ni o. Kò ń ṣe gbogbo nǹkan tó máa ń dùn ló máa dùn títí láéláé o. Ó ní kẹ́ lajú yín o. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ tó kù lẹ́nu Àbọ̀lọ́rẹ́. Ẹ káàárọ̀ gbọ́, mo lẹ́bùn ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn tèmi sọ láàárọ̀ yìí. Àkọ́kọ́, pẹ̀tẹ̀pẹ́tẹ̀ lọ̀rọ̀ yìí, ẹni tó bá tabà kó má fi ṣe bínú o, má bínú. Ìyànjú lásán ni mo fẹ́ gbà ẹ́. Àwọn tí mo dẹ̀ kọ́kọ́ fẹ́ gbà yànjú, àkọ́kọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe union, tẹ́ ṣì wà ní under 40 àbí wọ́n tó ṣì wà ní under 45. Mo bẹ̀ ẹ́ ni, mi ò bẹ̀ ẹ́ jà o, ọ̀rọ̀ mi lè kúrò létí ẹ̀. Àbí jẹ́ kọ́kọ́ yà lọ síbí. Gbogbo ẹni tó pé ń sáré pé jẹ́ kí n máa gbọ́mọ mi lọ sílùú òyìnbó. Má gbọ́mọ ẹ lọ lú òyìnbó. Ìwọ fún ara ẹ gangan. Ìwọ gangan ni kò jáde kò lọ́wọ́ zù. Èní ni Sunday wá o, ẹnu iṣẹ́ ni mo ti wà, ilé ni Sunday mo wà níbi iṣẹ́. Wàláì company méjì ni mo ń bá ṣiṣẹ́ papọ̀. Mo wà níbi iṣẹ́. Ìyẹn ló ń pè ní ọmọkùnrin. Wàá jáde, ìwọ fúnra ẹni kò jáde. Ọ̀rọ̀ bó ṣe sọ ẹlòmíì á máa ṣe pé o. Kí ló kàn ìwọ ni wàhálà ti tiẹ̀ nìyẹn. Ṣòro owó tó ń rí lé ní sàárà yẹn. Tó ń rí lé ní ó máa sunkún tó bá dọ̀là. Ṣòwò union mo ti sọ fún ẹ pé lọ béèrè àwọn tó ṣe lánàá níbo ni wọ́n padà end sí. Owó tẹ́ ń rí tó ń fò sókè yẹn, owó sàárà yẹn tó ń fò sókè tínú ẹ̀ ń dùn yẹn pé àwa la wà ń bẹ̀. Ó máa sunkún tó bá dọ̀là. Ìgbẹ̀yìn lójú ó dọjọ́ alẹ́. Kálábùrẹ́là tó mọ̀ pé ẹrù lòún rù dání. Bàbá olómi ló máa padà di. Ilé gbé máa kọ́lé kíní máa kọ́lé kejì, àìmọye àwọn tó kọjú ẹ lọ. Àwọn tó ti wà ń di iṣẹ́ yẹn láti 40 something years. Wo wọ́n tiẹ̀ kọ́ compare wọn tí wọ́n bá lẹ́nu ẹ̀. Àfẹ́ni tó bá ra àánú gbà. Ẹni tó bá dẹ̀ máa ra àánú gbà, òun náà máa ṣiṣẹ́ àánú. Bí mo ṣe sọ fún ẹ pé má ràn ọmọ ẹ lọ lóyè ìbò, wọ fúnra ẹni kò jáde lọ kò lọ́ọ́ zù torí ọjọ́ alẹ́ ẹ̀. Ìwọ fún ara àwọn tó wà ń lo ìbò gan, tó ń bímọ, tó ń kọ́mọ, tó wà ń lo ìtọ́jú àwọn wà ń bẹ àtọmọ ọjọ́ ń wà gbà. À ń gbàdúrà káwọn rí wọn because bó ṣe máa ń tọ́ bọ́mọ lóyìnbó ṣe máa ń wùwà ó yàtọ̀ gan o. Tí mentality ìlú òyìnbó bá kó sọmọ lórí ó yàtọ̀ gan, àfi tọ́lọ́ bá fọ àánú ẹ sọmọ lójú o. Ẹni tó bá wà ń bẹ ló lè mọ̀. Tá bá ń sọ fún ẹ pé ìwọ gungun ni kó jáde kó ṣiṣẹ́ ọjọ́ alẹ́ ara ẹ lẹ̀ ní kò tọ́jú jẹ́ kí n rán ọmọ lọ lú òyìnbó. Ṣé gbogbo ẹni tó rán ọmọ lọ lú òyìnbó ló ń jèrè ọmọ? Kámá tiẹ̀ tí wàá sọ pé ìwọ tó tún fowó èrú tí ò ń ṣòwò tó mọ́, tí ò ń ṣòwò tó yẹ pé iṣẹ́ àgùn ẹ ló fi rán ọmọ lọ lú òyìnbó. Má gbọ́kànlé union mo sọ fún ẹ. Òun wò pé ṣèbí àwọn kan wọn rán ọmọ lọ lú òyìnbó, olú ọmọ rán ọmọ lọ lú òyìnbó, ọmọ ẹ wà lú òyìnbó kíníkan àánú lórí gbà o. Nítorí pé ó ṣiṣẹ́ àánú. Ọ̀pọ̀lọpọ̀ owó tó yẹ kó fi ṣe oore láyé ẹ̀ ó fi ṣiṣẹ́ àánú gan. Ó ṣàánú gan. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló wá ń dá padà fún. Àdúrà tó ń dá padà fún ló ń ràn ló dẹ̀ ran ọmọ ẹ̀yẹn. Ṣé wọ́n lè ṣe bóun ṣe ń ṣe? Ṣùgbọ́n ká pàlẹ́ máa ń pè kó máa ń náwó àpà. Ṣé wọ́n lè ṣe bóun ṣe ń ṣe? Ibẹ̀ wá kọ́ ni mò ń lọ. Mò ń sọ fún ẹ pé ìwọ fúnra ẹ àyè ṣì wà láti tán ọmọlúàbí ẹ ṣe tó bá rọ opportunity tó bá dáwó jọ. Tó o bá ti lè wà nílé kó máa dáko, kó máa ṣe business, kó máa làágùn, kó rí pé láàárọ̀ kùtùkùtù òun jáde lọ ṣiṣẹ́ wọn bá owó tó bá rí. Òun tẹpá mọ́ṣẹ́, òun ṣiṣẹ́ bí akúra. Má dòdòwò union, má gbọ́kànlé wọn gbé à ń lọ party, à ń máṣọ ara bàtà 200,000, ẹ máṣọ 1 million. Ó dọ̀la kó tó mọ̀. Ọ̀rọ̀ lásán ni mo kàn ara ń sọ fún ẹ o. Èébú ni wọ́n máa bú mi, lè máa wo fídíò mi sì kó máa ṣépè fún mi nínú ilé ẹ. Àbí kó gbé fake profile wa kó máa fi comment.
ṣùgbọ́n nínú deep down ọkàn ẹ o mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá ẹ sọ. Mo ti wá ń ṣe ìgbìyànjú, mo ti wá ń ṣe ọ̀rọ̀ ìgbìyànjú fẹ́yìn ọmọ kéékèèké tẹ́ ń bọ̀ lẹ́yìn yẹn. Má wo union bí iṣẹ́, má rí bí iṣẹ́ o lè gbàbẹ̀ kọjá láti fi step up, láti fi kówó kékeré jọ, but rí pé o ní focus, rí pé o ní ambition láti pé o fẹ́ ṣe nǹkan, o ń ṣe iṣẹ́ yẹn ló fẹ́ jókòó lé lórí. Tí iṣẹ́ yẹn bá fi wọ̀ ẹ́ lórí, ayé ẹ máa bàjẹ́ síbẹ̀ ni o, torí o ò ní lè lọ mọ́, torí pé owó yẹn máa dùn mọ́ ẹ. Ni mo ṣe ń rú àwọn míì tí wọ́n gbé wọn lọ yá 10 million, wọn lọ yá 15 million láti fẹ́ máa dupò. Ó lè ní wọ́n náà tó bá gbarú owó yẹn lọ́wọ́ ẹ, ó lè ní ẹ̀ kí ló ń wá tó lè fowó yẹn ṣe, kò fi establish. Èmi ni tiẹ̀ tó tọ́, tágbára bá wà fún ẹ láti ọ̀zù, agbára bá wà fún ẹ tó mọ̀ pé ó kì í ṣọlẹ̀, agbára tó ń lò tó fi ń jà yẹn, tó fi ń ṣe pẹ̀lú social media, bẹ́ẹ̀ àwa làwọn bẹ́ẹ̀ union ni wà ibi àlọ́ máa wà, tó fi ń ṣe wá lo agbára yẹn níbi tó ti lè fi làágùn, níbi tó ti lè jí láàárọ̀ kùtùkùtù tó máa jí lọ bí iṣẹ́ tó tún máa padà tó tún máa ṣe kíní kan. Obìnrin nílùú òyìnbó wọ́n hustle, obìnrin mi ń ṣiṣẹ́ méjì asáré lọ ṣiṣẹ́ láàárọ̀ àtúpàdé tó lọ ṣiṣẹ́ alẹ́. Ká má tí wàá sọ ọkùnrin ni mo ṣe ń sọ fún yín pé bíríkìlà kápẹ́ńtà ó bẹ́tà ìwọ tó jókòó tó ń gbowó sàrà o. Inú ti ń bí ẹ, má bínú, òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá ẹ sọ. Àmọ́ kó mi jọ fẹ́ràn ọmọ mi lọ ìlú òyìnbó, fẹ́ràn kíní kan lọ ìlú òyìnbó, ó ń ṣera ẹni o lọ́jọ́ alẹ́ o, ó ń ṣera ẹni o. Bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ni mo babaláwo dáfa ọ̀rọ̀ ọ̀run, babaláwo wà dáfa ọ̀rọ̀ ọ̀run mọ́ o, babaláwo ń dáfa ojoojúmọ́. Mo ń sọ fún ẹ, mo ń gbà ẹ níyànjú, mi ò bá ẹ jà. Tó bá rí opportunity pé o fẹ́ travel kò lọ hustle tójú bá ń tì ẹ́ nílé pé ọmọ mi tí mo ti ń jẹ kinní kan, àìmọye àwọn èèyàn tó jẹ́ pé chairman ni wọ́n, tó jẹ́ branch chairman, tó jẹ́ gbogbo ẹ̀, tó ti ẹlòmíì ti wà ní US, ẹlòmíì ti wà ní káàkiri tí wọ́n ń hustle. Má gbọ́kànlé owó yẹn, mò ń sọ fún ẹ lénìí. Kíìpù fídíò yìí lénìí torí pé tó bá dọ̀la òye máa padà wò níbi tó bá ti ń sunkún ẹlẹ́yà àbí níbi tó bá ti ń kábàámọ̀. Jáde dìde nísìn láti ṣe nǹkan tó máa mú oúnjẹ wá sórí tébù ẹ. Kò wá ṣe pé tí ìlú òyìnbó gangan nìkan lọ làwà o lè wà ní Nàìjíríà náà kó máa hustle. Kódà tó bá pàṣọ kan aṣọ méjì ló ń wọ̀ lọ́sẹ̀, make sure pé o lọ ń hustle, o lọ ń ṣe nǹkan. Reunion yẹn bíi pé o fi ń pass time, ibẹ̀ tó ní nǹkan pàtàkì tó ń ṣe. Má dúró de nǹkan ńlá o pé mo fẹ́ ṣe nǹkan ńlá. Ìwọ náà lè mọ́kọ́ àtàdá kó bọ́ sí kókó oroko, kò ṣe àwọn nǹkan gbẹ kó ń jẹ́ lè máa sọ plus lọ́dọ̀ wa. Pàtíkọ́lá ní ẹ lọ kẹ gbé góòlù sọ́run kẹ máa wá ṣàkọ́ káàkiri àdúgbò kẹ máa wọn pírẹ́sì níta gbangba kébí dẹ̀ máa pa nínú ilé. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ̀rọ̀ kékeré báyìí náà ni o. Ṣún báyìí náà lọ́bẹ̀ oge. Ó ń dùn kó pọ̀ kó pẹ́. Wò ó, ọ̀rọ̀ ni fẹ́ni tó bá lọ́gbọ́n. Ó dàbọ̀.